ẹ̀ka alẹ́ ẹ̀ka tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti ìṣàkóso oògùn olórí lórílẹ̀‐èdè yìí ìyẹn NAFDAC ti ń bẹ̀bẹ̀ fún ìdádúró ìfòfindè lórí àwọn ohun mímu tí í ṣe ọtí sáṣẹ́ẹ̀tì ìyẹn tó wà nínú ọ̀rá pélébé títí di ìpinnu ìkẹyìn ilé ìgbìmọ̀ lórí ọ̀rá náà. Ilé yìí ló ń wáyé lẹ́yìn ìgbẹ́jọ́ gbangba ìgbìmọ̀ náà pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ìyẹn àwọn olùkópa tó yẹ ní ilé iṣẹ́ náà. Akọ̀ròyìn wa John Yaku lóníròyìn tó bá wà níbẹ̀. Bí ojú ọjọ́ ṣe ń burú sí i nípa gbígbìnàyà microorganism kí ó sì túbọ̀ máa pọ̀ sí i, àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ti wo sàkún ọ̀rọ̀ lórí ọ̀nà bí àwọn aláìlera ṣe nílò àfikún ìtọ́jú àti ààbò tó péye. Wọ́n tún tẹ̀síwájú pé fífi ènìyàn àti ìlànà ìmọ́tótó àyíká pamọ́ láti dín ìwà ìbàjẹ́ kù láwùjọ wa ṣe pàtàkì tí ó sì nílò àmójútó. Akọ̀ròyìn wa Lydia Samson oníròyìn tó bá wọn wà níbẹ̀. Olórí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún ilé ìfowópamọ́ ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà àti ti àjọ tó ń rí sí ilé ìjọba àpapọ̀ ni wọ́n ti gbà lámọ̀ràn láti ṣe àfihàn pẹ̀lú àwọn ìmọ̀ tuntun tí wọ́n mọ̀ láti mú ìpinnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ lẹ́yìn tí wọ́n yóò pèsè ààbò tó dára ìyẹn ibùgbé ìforípamọ́sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ilé ìgbé ni ó gbé ẹ̀sùn náà kalẹ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Francis Udojo ni oníròyìn tó bá wọn wà níbẹ̀. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dẹ́kun lọ́hùn fún ìpolówó ọjà. Easter ṣe ń súnmọ́ wa tí àwa náà sì ń súnmọ́ nípa ikú Jésù Kristi olùgbàlà aráyé tí ó kú lórí igi àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ ọmọ aráyé tí ó sì jíǹde. Wàyí o, NTA Ìjẹ̀bú Òde ti gbé àwọn àkànṣe ètò kalẹ̀ lóníranran láti wá jíǹrere fún gbogbo ènìyàn ní iléeṣẹ́ wa NTA Ìjẹ̀bú Òde pẹ̀lú owó tí kò pani lára rárá bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 oṣù kejì títí ó fi di ọjọ́ 24 oṣù kẹta ọdún 2024 yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àkókò Easter yìí ni àkókò ronúpìwàdà yóò sì wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti fi ayé wa fún Jésù Kristi nípa jíjọ̀wọ́ ayé wa fún un kí a sì di ọmọ Ọlọ́run ní tòótọ́. Ẹ̀yin ìjọ lóníranran ẹ wá jíyìn fún àwọn ènìyàn láti jèrè ọkàn wọn fún Jésù Kristi olùgbàlà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà NTA Ìjẹ̀bú Òde tí ó wà lópòpónà Èrúwọ̀n GRA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08029411473 tàbí 08137230626. Àkókò Easter àkókò ronúpìwàdà ni. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان. Alhamdulillahi Rabbil Alamin. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, Ramadan tọdún 1445 lẹ́yìn Hijra ìyẹn ti ọdún 2024 tuntun dé o. Ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá The Heritage Station ti ṣe tán o láti jẹ́ kí a jẹ àǹfààní aládìpẹ̀lẹ̀ ládá lásìkò oṣù ààwẹ̀ alálùbáríkà yìí látara àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan wa bíi Tafsirul Quran, ìrun pípè, wáàsí ààwẹ̀, ẹ̀dìdẹ músàrì jẹ àti àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan lówó pọ́ọ́kú. Fún àlàyé kíkún ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde tí ó wà lọ́nà Ìrúnwọ́n GRA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08028364801 tàbí 08029411473. Ramadan tọdún 2024 yìí ẹ jẹ́ a jọ bọ́lọ́run ṣòwò gbaládá ń bẹ̀. Ẹ káàbọ̀ padà. Lórí ọ̀rọ̀ ìyànjú láti ṣe ìgbéga ìdàgbàsókè ọrọ̀ ajé, ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ òwò ṣíṣe lórílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ ti ṣètò láti pèsè 100,000 iṣẹ́ kí ó tó di wípé ó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024.
Ìgbákejì ọ̀gá àwọn òṣìṣẹ́ fún ààrẹ ti ọ́fíìsì ìgbákejì ààrẹ sẹ́nẹ́tọ̀ Ibrahim Adéjà ló sọ̀rọ̀ ìdánilójú yìí ní orúkọ ààrẹ níbi ìpàdé ìbánisọ̀rọ̀ ilé-iṣẹ́ kékeré kéréje-kéréje onímọ̀ńbé àti òdiwọ̀n ní olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa nílé ìjọba Abdulrahman Jibrila lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Níbi ni a ti máa mẹ́rin dúró fún ti ìròyìn fún talẹ́ ẹ̀tọ́ ní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò orúkọ tèmi. Ó dàárọ̀.